a máa kú déédéé àsìkò yìí yóò rọrùn fún wa ò lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú wòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí tí í ṣe ọjọ́rú ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2025 Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn rèé o lẹ́kùnrẹ́rẹ́. Báyìí pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú bí wọ́n ṣe ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí kan o, ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party ló tún pàdánù ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wọn sínú ẹgbẹ́ òṣèlú APC nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lánàá níbi ìjókòó tí wọ́n máa ń jókòó gẹ́gẹ́ bí aṣòfin nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún lánàá ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party àti PDP ni wọ́n kọ ìwé èyí tí wọ́n sì fún ẹni tó jẹ́ agbẹnusọ wọn Abbas Tajudeen láti kà sí etí ìgbọ́ gbogbo ilé o wípé ìwé náà ń làwọn kọ láti fi jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àti gbogbo àwọn ènìyàn ó mọ̀ wípé àwọn ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC látàrí gbogbo àwọn fàákàjà wàhálà àìgbọ́ra ẹni yé èyí tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹgbẹ́ òṣèlú PDP. Ìdí rèé tí àwọn ọmọ aṣòfin ọ̀hún tí wọ́n fi sọ wípé káwọn kúrò ń bẹ̀ lọ síbi tí àlàáfíà tó ti ń jọba báyìí. Àwọn ọmọ ẹgbẹ́ náà ńlá ti rí Honorable Peter èyí tó wà o láti ìpínlẹ̀ Enugu báyìí tó sì ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Bákan náà ẹnì kejì rẹ̀ tóun náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn méjèèjì wọ̀nyí tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party àti PDP ni wọ́n ti kọ̀wé sí agbẹnusọ wọn Tajudeen Abbas tóun náà sì ti kà á sí etí ìgbọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátá àti àwọn aṣòfin eléyìí tó ń lọ bí irinwó nínú ilé ìgbìmọ̀ aṣòfin náà lánàá òde yìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun láti ka èròǹgbà àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Bákan lákòótán nínú ọ̀rọ̀ Abbas ó sì kí wọn káàbọ̀ èyí tó ní gbáláùsà báyìí nílẹ̀kùn ẹgbẹ́ òṣèlú APC ṣí sílẹ̀. Ó lẹ́nikẹ́ni yòówù tó ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà kó tọ́ bó ti yẹ àti bó ti tọ́ o kó sì kọ ìwé àwọn yóò kí káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC. Bí wọ́n ṣe ń gbáradì fún ètò ìdìbò tálága ìjọba ìbílẹ̀ tí ó wáyé ní ọjọ́ 12 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Èkó, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú òun mà ń ló ti sọ fún gbogbo àwọn tó fẹ́ díje dupò alága ìjọba ìbílẹ̀ tó fi mọ́ àwọn kánsẹ́lọ̀ wọn gbogbo láti rí dájú wípé wọ́n ṣiṣẹ́ ojúlé sí ojúlé, woro sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀ kí wọ́n gbà á lọ́wọ́ iwájú jáde sí ẹ̀yìnkùlé o láti lè lọ bá gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀ kí wọ́n dìbò fún ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí Sanwó-Olú ti sọ di mímọ̀ nílé ìjọba tó ń bẹ ní Marina erékùṣù Èkó lánàá lásìkò tó ń fa àsíá ẹgbẹ́ òṣèlú APC lé gbogbo àwọn olùdíje tó ń fà á lé wọn lọ́wọ́. Níbẹ̀ ní Sanwó-Olú ti kí gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ láti wọ́ọ̀dù sí wọ́ọ̀dù àti gbogbo àwọn tí wọ́n dìímú o ní ìjọba ìbílẹ̀ gbogbo kún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti rí dájú wípé ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ náà ó fẹsẹ̀ méjèèjì múlẹ̀ dáadáa láìsí wàhálà àbí kọlùńkọ̀họ̀ nínú o. Sanwó-Olú wá gba àwọn alága tí wọ́n fẹ́ díje dupò yìí lámọ̀ràn wípé kí wọ́n má ṣe fi ọwọ́ yẹgẹrẹ o mú ètò ìbò ìjọba ìbílẹ̀. Ó ní kí wọ́n dìímú ṣinṣin kí wọ́n sì ṣiṣẹ́ takuntakun o wípé ìbò ẹyọ̀kan méjì mẹ́ta ìníkórajọ tó fi ń di odidi èyí tí wọ́n fi ń jáwé olúborí o. Ó ní nípa ìdí èyí kí wọ́n má ṣe rí ètò ìjọba ìbílẹ̀ náà gẹ́gẹ́ bí ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò tó yàdá tì. Ó ní kí wọ́n gbárùkù tí kí wọ́n sì mú dání dáadáa o bí ìgbà tí wọ́n dìbò sí ilé ìjọba àpapọ̀ ni
lákòótán ó wá rọ gbogbo wọn láti jìnnà sí gbogbo ohun tó lè ní ṣe pẹ̀lú wàhálà àìgbọ́ra ẹni yé lásìkò ìpolongo, kí wọ́n má ṣe bá ẹnikẹ́ni jà. Bẹ́ẹ̀ náà ni kí wọ́n rí dájú pé wọ́n gba àlàáfíà láàyè síwájú, lọ́jọ́ ìbò àti lẹ́yìn ìbò, gẹ́gẹ́ bí Sanwó-Olú ti sọ ọ̀rọ̀ náà ní àná nílùú Marina ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run, àwọn ọba aládé tún ni aṣojú Elédùà lórí ilẹ̀ alààyè, ṣùgbọ́n kò sí bí ó ti rí o, a gbọ́dọ̀ máa ní aṣíwájú nínú àwọn ọba wọ̀nyí náà. Gómìnà ìpínlẹ̀ Ondo Ọ̀gbẹ́ni Lucky Orímisàn Ayédàtiwà, òun mà ló ti mú ọba orí adé Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ Ọba Ajíbádé Ògúnóyè gẹ́gẹ́ bí olórí àwọn ọba ní ìpínlẹ̀ Ondo báyìí. Gẹ́gẹ́ bí gómìnà Orímisàn Ayédàtiwà ti sọ di mímọ̀ wípé ètò ìṣèjọba òun yóò pín ire láàrè tí ó fi ṣe ọmọ lọ́fà ọ̀kan gbọ́dọ̀ ju ọ̀kan lọ. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé gbogbo àwọn ọba ni wọ́n máa ń ní olórí láwọn ìsọ̀rùgbà àti gbogbo àwọn ìletò wọn, tí wọ́n sì máa ń ní àwọn ọba lábẹ́ wọn o. Gẹ́gẹ́ bí ètò náà bó ti wáyé báyìí ni gómìnà ìpínlẹ̀ Ondo Ayédàtiwà ló ti mú Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ Ọba Jíbádé báyìí gẹ́gẹ́ bí alága àti olórí àwọn ọba ní ìpínlẹ̀ Ondo láti máa ṣe ìṣàkóso wọn bó ti tọ́ àti bó ti yẹ níbi ayẹyẹ ọ̀hún tó wáyé o nílùú Àkúrẹ́ lánàá ti ṣe ọjọ́ Ìṣẹ́gun. Níbẹ̀ ni gómìnà Ayédàtiwà tó ti kí gbogbo àwọn orí adé gbogbo, ló kí gbogbo àwọn olóyè tó fi mú àwọn olórí àti gbogbo ọmọ ìlú pátápátá o fún akitiyan ìgbárùkùtì àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo. Onínú òun máa ń dùn ní gbogbo ìgbà tí òun bá bojú ẹ̀yìn tóun sì ń rí àwọn ọba nítorí pé ipa wọn nínú ètò ìṣèjọba kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Ó ní nípa ìdí èyí òun dúpẹ́ lọ́wọ́ wọn o fún àtìlẹ́yìn wọn. Ó wá rọ gbogbo àwọn orí adé ọ̀hún wípé ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ o, bí kò ṣe ẹni tó bá ṣe dé òpin òun náà lágbé oríyìn fún. Ó ní nípa ìdí èyí òun rọ gbogbo àwọn orí adé gbogbo láti súgbà ètò ìṣèjọba àwọn, láti rí dájú wípé nǹkan ó lọ bí a ti kọ̀wé rẹ̀ ní ti dáadáa. Bákan náà ló tún rọ gbogbo àwọn orí adé ọ̀hún àti gbogbo àwọn lóyè láti súgbà ẹni tó jẹ́ olórí àti alága àwọn kábíyèsí gbogbo ní ìpínlẹ̀ Ondo lọ́wọ́ báyìí, tí í ṣe Ọlọ́wọ̀ tilẹ̀ Ọ̀wọ̀ Ọba Ajíbádé, wípé kí wọ́n jọ súgbà ara wọn o. Òun ò fẹ́ wàhálà, bẹ́ẹ̀ sì ni àwọn ò gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ̀, bí kò ṣe wípé kí eku kó máa ké bí eku, kí ẹyẹ kó fọhùn dáadáa, kí ọmọ èèyàn sì dún bí ọmọ ènìyàn. Ìlọsíwájú ìpínlẹ̀ Ondo ó ní òun gangan ló jẹ òun lógún, gẹ́gẹ́ bí gómìnà Ayédàtiwà bó ti sọ ọ̀rọ̀ náà lánàá nílùú Àkúrẹ́ o. Àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP mà ní wọ́n ti gbéra pá báyìí láti lọ rèé ṣe ìpàdé ńlá kan oní gbòǹkẹ́lẹ́ àti ilẹ̀kùn mọ́ríṣe o pẹ̀lú àjọ elétò ìbò ilẹ̀ wa INEC, èyí tí olú-ilé-iṣẹ́ wọn wà nílùú Àbújá, láti wo àwọn ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro kankan èyí tó ń jẹyọ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ìgbìmọ̀ amúṣẹ́yá inú ẹgbẹ́ òṣèlú náà, National Working Committee, gbogbo wọn pátá ò ní wọ́n gbéra lọ sí ọ̀dọ̀ àjọ elétò ìbò ilẹ̀ yìí, tó fi mọ́ àwọn ìgbìmọ̀ tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ń rí sí ọ̀rọ̀ ètò ìbò náà tí wọ́n pè ní NEC. Gbogbo wọn pátá ni wọ́n wà níbi ìpàdé náà síwájú kó tó di pé wọ́n tilẹ̀kùn láti bẹ̀rẹ̀ ìpàdé ọ̀hún. Ẹni tó jẹ́ alága adélé fún ẹgbẹ́ òṣèlú PDP òun máa ló kọ́kọ́ bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé ìpàdé tí wọ́n wá ṣe yìí ó ṣe pàtàkì, ó sì ṣe gógó. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú náà, eyín Umar Damagum, sọ wípé àwọn wà o láti rí wípé ohun gbogbo tí ó mú àlàáfíà jẹyọ nínú ẹgbẹ́ òṣèlú PDP ńlá wọn fẹ́ fojú ṣùnùkùn wò báyìí. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP tó fi mọ́ àwọn gómìnà tó ẹgbẹ́ òṣèlú PDP náà ló péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún, níbi tá a ti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Zamfara Dáúdà Lawal, gómìnà Caleb Mọ́fúàngì àti gómìnà ìpínlẹ̀ Bauchi eyín Bala Muhammed àti àwọn àgbààgbà ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀. Báyìí ni àjọ elétò ìbò àti ẹgbẹ́ òṣèlú PDP
ni wọ́n ti jọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ náà níbi tí ẹni tó jẹ́ alága fún àjọ INEC ńlẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Yakubu Mahmood tó ti kí wọn káàbọ̀ táwọn náà sì kí wípé kú ilé o nínú ọ̀rọ̀ kan tó jẹyọ èyí tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n taari léde ní wípé kí wọ́n má ṣe gba àwọn tí wọ́n ń ba ẹgbẹ́ òṣèlú náà jẹ́ láti wá gba ìwé kan èyí tí wọ́n pè ní ìwé ẹ̀rí fún ti ẹgbẹ́ o kí wọ́n má ṣe gba àjọ elétò ìbò láàyè láti mú ìwé náà lẹ̀ fún ẹnikẹ́ni tó bá ti yàtọ̀ sí àwọn ojú èyí tó ṣe àbẹ̀wò sílé iṣẹ́ àjọ INEC náà. Bákan náà ni Yakubu Mahmood náà fi dá wọn lójú wípé ilẹ̀kùn ọ̀hún ṣí sílẹ̀ o fún gbogbo ẹgbẹ́ òṣèlú èyí tó fi orúkọ sílẹ̀ lábẹ́ àjọ INEC nígbàkigbà tí wọ́n bá ti ní ìpèníjà kí wọ́n máa yọjú sí olúlé iṣẹ́ wọn. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ̀ ẹni tó bá dúró tini lọ́jọ́ ìṣòro òun gangan ní ẹbí ẹni o. Adíá fún ìròyìn àti ọ̀rọ̀ kan eléyìí tí ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹkọrin takasúfèé ni Daddy Showkey tó fi léde èyí tó sọ nípa gbajúgbajà ìlúmọ̀ọ́ká olórin fújì ni Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Pasuma lórí ipa àti ìwà rere ọmọlúàbí òótọ́ ọnú èyí tó ní Wasiu Alabi Pasuma hù sí òun. Daddy Showkey tó tẹnu bọ̀rọ̀ níbi tó ti ń kọrin èyí tí òde tó pa òun pẹ̀lú Pasuma pọ̀. Níbẹ̀ ni Daddy Showkey ti tẹnu bọ̀rọ̀ wípé inú òun dùn láti nírú Pasuma gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kan ṣoṣo ètò òun ní lágbolé olórin àti ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ìyókùn wípé kòríkòsùn alábàásọ̀rọ̀pọ̀ alábàádámọ̀ràn ni Wasiu Alabi Pasuma jẹ́ sóhun. Daddy Showkey tó sọ ọ̀rọ̀ náà wípé òun rántí ọdún 2007 nígbà tí òun ní ìjàmbá ọkọ̀ tó jẹ́ wípé òun dídí ọdún 3 gbáko lòun lò nílé ìwòsàn tóun ò lè lọ tóun ò sì lè bọ̀ tó jẹ́ wípé orí ibùsùn ilé ìwòsàn lòun ti lo ọdún 3 òun. Ó ní Pasuma nìkan lẹ́ni tó yọjú sí òun nílé ìwòsàn. Ó ní fún dídí ọdún 3 tí òun lò nílé ìwòsàn òun. Ó ní Wasiu Pasuma ní mójútó àwọn mẹ̀lẹ́bí òun, gbogbo bí àwọn ọmọ àti ìyàwó àti gbogbo àwọn tóun kó tira bí wọ́n ti ń jẹ tí wọ́n mu tí wọ́n sì ń dán o. Ó ní Pasuma òun ló ṣe gbogbo rẹ̀ nírọ̀rùn, bẹ́ẹ̀ sì ni kò wí fún ẹnikẹ́ni o. Ó ní gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tí wọ́n kọ orin kan náà àti àwọn ọ̀rẹ́ òun tóun pè. Ó ní lẹ́yìn tí wọ́n yọjú sí òun nílé ìwòsàn náà ní oníkálukú wọn ni wọ́n na pápá bora. Ó ní bóun bá pè wọ́n lénìí bóun pè wọ́n lọ́la ọ̀pọ̀lọpọ̀ àwo àwáwí èwo ni wọ́n fi lélẹ̀ fún òun o. Ó lámọ̀ oníṣẹ́ rí Pàṣọ onípàṣọ dúró tán títí tí ara òun fi yá tí òun kúrò nílé ìwòsàn bí ti mójútó àwọn mọ̀lẹ́bí òun bẹ́ẹ̀ náà ní mójútó òun nílé ìwòsàn. Ó ní odidi ọdún 3 òun kò sí ọjọ́ kan tí Pàṣọ kò ní yọjú sí òun nílé ìwòsàn àfi ìgbà tí ò bá sí nítòsí nìkan. Ó ní nípa ìdí rèé tóun fi sọ wípé ọ̀rẹ́ kan ṣoṣo tí òun ní tó jẹ́ olùdámọ̀ràn ọmọ ìyá mọ̀lẹ́bí òun ni Wasiu Alabi Pasuma tó sì gbà á ládùúrà wípé ikú ò ní pa wọ́n bẹ́ẹ̀ sì ni àìsàn ò ní tú wọn ká o. Gẹ́gẹ́ bí Daddy Showkey bó ti sọ̀rọ̀ náà lákòótán Daddy Showkey wá gbà á ládùúrà fún Pasuma wípé òun náà
yóò dàgbà yóò dògbó yóò jèrè gbogbo iṣẹ́ rere eléyìí tó gbé ayé ṣe gẹ́gẹ́ bó ti gbà á ládùúrà fún Daddy Showkey wá dúpẹ́ o lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò àgbáláyé èyí tí àwọn náà fi àdúrà tí wọ́n fi ń tì lẹ́yìn fún ìlọsíwájú àti àlàáfíà eléyìí tí Ọlọ́run ṣe fún un. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní ẹ tún pàdé wa lọ́jọ́ míì nígbà tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì nílé iṣẹ́ wa síwájú ìgbà náà wàhálà ìdààmú ò ní jẹ́ tiwa o. Fúnmi Adénúgà lẹni. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.